I'm still working on it. Alesh yawa ọmọọba adéwọ̀n látàwọn àbẹ̀kẹ́ àdèmálẹ́sì wọ́n ní ká jáde káwá fún àwọn èèyàn ní ìchàrà àtàwọn aláwẹ̀ ẹ̀tẹ́ àwọn onílẹ̀t pẹ̀lú charles well everybody kan ṣìnú pẹ̀lú rọrùn kọ́lọ́wọ́n pa kó bá wa dá wọn sí agbára ọlọ́ kọ́nà dẹ̀ gbàdúrà fún iṣẹ́ olóore wọn kọ́nà má jẹ́ òdìbàjẹ́ nítorí pé wọ́n ṣe ń ṣe síwájú náà ṣe káàkiri kì í ṣe bíbá ìdìbò kọ́nà kó gbà fún wọn kọ́ má ṣe fún wọn ránṣẹ́ sílẹ̀. Àmín. So abẹ́ Ọlọ́run fún àwọn ìyá wa náà kọ́lọ́ máa múnú wọn dùn wọ́n ṣe ń múnú àwọn èèyàn dùn lọ́dọọdún kí àwọn náà máa dùn eléyìí tó ti ṣe dáadáa ìgbà ìléṣẹ́ mọ́ kọ́lọ́ máa gbé bá kọ́lọ́ máa gbé kó máa fún wọn láòláòlá. Ojo tẹ́lẹ̀ múlu sí o ìyàwó ẹni wáyà gbọ́dọ̀ gbogbo ìjọ ìṣe yìí lágbára lọ ìbàdàn ẹ̀mí ẹ máa tún ṣe ìgbà yìí ọ̀la yóò ní wálẹ̀ ọ̀la máa lọ sókè sókè ni o. Mrs. Adewumi Alesh, I'm coming here for the first time to see this thing that is happening. I was challenging them that I never knew something like this was happening before. But now I'm very happy to doing all this. So I appreciate it. We all appreciate it. We, citizens of this community, we appreciate it. So we pray that Almighty God will allow you to be doing this in the subsequent years. Amen. Alesh started wọ́n ṣe máa máa ṣe lọ́dọọdún ọ̀nà máa dúró tí wọ́n ní kò kún wọn ṣe sí wọ́n á pèrè kúrò wá lé ọdún tó ń bọ̀ àti kúrò báyìí Jésù ń bá wa adúpẹ́ lọ́wọ́ lọ́wọ́ bá Alesh láti di òníwálẹ̀ o òkè lọ́wọ́ máa lọ wọ́n ṣe ń ṣe dáadáa sí wa ní agbọ́ lọ́wọ́ ọ̀pọ̀lọpọ̀ wà pẹ̀lú wọn ní jábọ̀ wọn lè fi òkú rọ́jẹ́ sí wa o láyọ̀ lọ́wọ́ adé wa bá ọ ní agbára láwọn gbogbo àwọn tá a jẹ́ Haúsá ní ìlú Ifọ̀ inú wa ń dùn fún nǹkan tó ń ṣe mèremè tó ṣe fún wa inú wa dùn gidi gan ni o ní agbọ́ Ọlọ́run bá ọ̀nà àgbàdua wọn òun tó fẹ́ di dáadáa kó máa bá wọn ṣe o wọn á lè dá àwọn ọmọ wọn sí o inú oṣù Ramadan la wà ní èyí ọ̀nà àgbàdua wa ọ̀nà àgbàdua wa ọ̀nà àgbàdua wa sẹ́nu wà lálẹ́ bí kẹrin. Amani sùúrù rà kújẹ fún yín.